Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí òṣèré ilẹ̀ wa Funmi Awẹlẹwa. Ọ̀nà kan ò wọjà, èyí ló dífá fún ọ̀kan nínú àwọn arẹwà òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ fún ipa àwàdà kẹ́ríkẹ́rì àti ẹ̀ẹ́kẹ́ ìbú tó máa ń ṣe nínú eré. Funmi Awẹlẹwa táwọn èèyàn mọ̀ sí mọ́rílì tàbí èébú dọ́là ló ti mú iṣẹ́ míì mọ́ eré tíátà tó ń ṣe. Àgbo ló ń tà báyìí. Òṣèré yìí ní iṣẹ́ ìyá òun ni òun sì fẹ́ gbé e lárugẹ lọ́nà ti ìgbàlódé. Lórí ìkànnì Instagram rẹ̀ lobìnrin amọ́láwọ̀ yìí gbé àwòrán àti fídíò àgbo náà sí. Inú páálí aláràǹbarà tí wọ́n tẹ orúkọ sí ni wọ́n tọ́jú àwọn àgbo náà sí lónìrànràn. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe aṣọ ṣẹ́ẹ̀tì àti fìlà bẹntigọ́ọ̀ tí wọ́n tẹ orúkọ àgbo yìí sí. Nínú fọ́nrán tó gbé sórí ẹ̀rọ ayélujára ọ̀hún ló ti sọ pé ẹ wá wò wá, fọ́tò là ń yà lọ́wọ́ níbí, ẹ wá ra ohun tá à ń tà o, ẹ dákun, ẹ ò ní ṣorí burúkú. Ìbàdàn la wà yìí tá a ti ń ya fọ́tò fáwọn àgbo ìyá mọ́rílì. Mo ti pọn àgbo mọ́mì, mo ti ṣàtúnṣe sí lọ́nà ti ìgbàlódé. Ilé ìyá mọ́rí la wà yìí, ẹ dákun, ibẹ̀ la ti ń ya fọ́tò fún ọjà wọn. Kẹ́ ẹ máa bọ̀ o, kẹ́ ẹ wá rohun tá à ń tà o. Ṣé bẹ́ẹ̀ rí bí mo ṣe sọ gbogbo inú ilé di ibi tí wọ́n ti ń ya fọ́tò àti fídíò nítorí àgbo mọ́mì ni o. Ṣẹ́yìn náà rí àrà tá a fi àtúnṣe náà ṣe, ẹ ò rí bó ṣe ta lẹ́nu. Grey Herbs lórúkọ àgbo náà. Nígbà tó ń sọ irúfẹ́ àgbo tó wà nílẹ̀ fún títà àti ìdí tóun ṣe ìgbélárugẹ àti àtúnṣe fún iṣẹ́ tí màmá rẹ̀ yàn láàyò, Funmi Awẹlẹwa ní ìdí àgbo títà ni mo dàgbà sí nìbàdàn lágbègbè Agbowó mọ́ Bódìjà yẹn gangan. Ìyá Kazeem alágbo ni wọ́n mọ màmá mi sí ládùúgbò yìí. Fáwọn tí wọ́n bá ń gbé lágbègbè Agbowó, Orógùn mọ́ Bódìjà, Ojúrin, ó dá mi lójú pé ẹ máa mọ gbogbo bí wàhálà, ìlàkàkà àti ìpinnu tí mo ní láti kékeré láti gòkè ṣe rí. Inú mi dùn láti sọ fún yín pé mo ti ń ṣiṣẹ́ gidigidi tipẹ́ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ tewétegbò ìgbàlódé láti ṣe ìgbélárugẹ fún àgbo màámi lọ́nà tòde òní. Ọjọ́ tá à ń retí náà ló ti dé yìí. Láti ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí lọ la ó ti máa dá àwọn oníbàárà wa lóhùn fún ọjà tí wọ́n bá fẹ́ rà. Ẹ̀dínwó yóò wà lórí ọjà wa pẹ̀lú ìdá 20 nínú ọgọ́rùn-ún 20% láti ọjọ́ kejì sí ọjọ́ keje oṣù kẹfà yìí. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.